Bismillahirrahmanirrahim. Fún ẹni tó bá ní ẹran ìkórìíra lára, abẹ́ni tó ń bẹ lọ́hùn ọkọ, abẹ́ni tó ń bẹ lọ́hùn ìyàwó, abẹ́ni tó ń bẹ lọ́hùn kí gbogbo nǹkan tọ́lọ́hun ọba dá kó máa nífẹ̀ẹ́ òun, kó máa fẹ́ràn òun. Gẹ́gẹ́ bọ́lọ́hun ṣe fi ìfẹ́ Ànábì Musa alayhi salatu wasalam sí ẹ̀mí Fìrìháúnà àti ìyàwó Fìrìháúnà àti gbogbo nǹkan tọ́lọ́hun dá pátápátá. Gbìyànjú kó bá mi gẹ́ẹ̀tì àgbọn, gba omi àgbọn yẹn, gẹ́ẹ̀tì ewé kan tí wọ́n ń pè ní ewé rẹ́rìn kò mí tútù. Ewé yẹn náà ni wọ́n ń pè ní pákú dúdú, ewé yẹn náà ni wọ́n ń pè ní ìmí esú. Já ti fláwà ẹ̀ gbó pẹ̀lú omi àgbọn yẹn, wá ṣe kó wá bá mi gẹ́ẹ̀tì tùràrí bíntù, tùràrí olóòórùn dídùn bíntù, bá mi gẹ́ẹ̀tì tùràrí bíntù kó wá mix ẹ̀ pẹ̀lú ẹ̀. Ẹni tí ò bá mọ kéwú kó máa fi para bẹ́ẹ̀, ó tún lè da tùràrí tó bá láìkì, ó tún lè dá mọ́, àmọ́ wàá fi tùràrí bíntù sí, ó lè máa fi para bẹ́ẹ̀. Àmọ́ ẹni tó bá mọ kéwú tó jẹ́ mùsùlùmí, wàá bá mi gbìyànjú, wàá bá mi lọ sí Súrátù Tọ́ha, Quran chapter 20, verse 39. Wa alikoitu alayka muhibbatu mini. Wa alikoitu alayka muhibbatu mini. Wàá bá mi kọ́ 1111 ní kí wọ́n bá ẹ hàn kó pọ̀. Wá àfà tó bá trust wá ló nídìí wá alikoitu alayka muhibbatu mini kó bá ẹ kọ́ 1111. Omi àgbọn tó fi gbó ewé imí esú yẹn tó ti sẹ́ yẹn, òun ni wọ́n máa bá ẹ fi fọ̀. Tí wọ́n bá ti bá ẹ fọ̀, dá tùràrí bíntù sí. O tún lè dá tùràrí tó bá wù ẹ́ lé lórí lẹ́yìn ìgbà tó ti dá bíntù sí. O sì lè dá pọ̀ mọ́ ìpara ẹ̀ kó pọ̀ kó kúkú máa fi para. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ WhatsApp wa lórí +2761295638 ẹ dẹ̀ má gbàgbé láti gẹ́ẹ̀tì product wa tó ń wo more than 300 àìsàn. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà, egbòogi láti India, ní China, ní Arab country àti ní Africa wà lápapọ̀ síbẹ̀. Prophetic medicine ni à ń ṣe promo ẹ̀ lórí 15,000 naira ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó dẹ̀ wà effective, àwọn èèyàn ń lò wọ́n ń dúpẹ́. Àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni à ń forí kókó alátakùn, à ń jẹun lójú oorun ni, ó lọ́wọ́ ayé nú ni, à ní ìbálòpọ̀ ojú oorun ni, à ní àtàkì ní diabetes ní cancer ní, èyíkéyìí nínú àwọn àìsàn ló ń wò, àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ lé lórí. Ẹ WhatsApp wa, ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì transformer 1100 tó ń ṣiṣẹ́ fún èyíkéyìí lórí àrùn àbáìsàn tó ń da nǹkan ọmọkùnrin láàmú 25,000 naira +276129563889.